أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ tí ó pọ̀ jàǹtìrẹrẹ fún Ọlọ́run, àkí Ọlọ́run agbé tóbi àyìn, atọrọ kẹrẹ àtàánú rẹ̀ fún òjíṣẹ́ ńlá Nabi Muhammad, kí ìkẹ́ náà àti ìgẹ̀ náà kó dórí àwọn ànábì Ọlọ́run lápapọ̀, kó dórí gbogbo ẹni rẹ̀, àwọn àfáà wa, àwọn òbí wa, kó dórí gbogbo ojú tí ń wò mí, etí tí ń gbọ́ mi, nínú olólùfẹ́ ọkùnrin, obìnrin, ọmọdé àtàgbà tá ń jẹ́ mùsùlùmí, tá ń jẹ́ mùsùlùmá, akíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akíra wa kú ọlá Jímọ̀, akíra wa kú ọjọ́ ńlá, akíra wa kú oríire ní Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀lọpọ̀ Jímọ̀ láyé, Ọlọ́run jẹ́ aṣoríire ká ṣe láyé, ká ṣoríire tó bá dijọ́ ìkànnì, ká ṣọ́pọ̀lọpọ̀ Jímọ̀ láyé nú àlàáfíà tàzíkì tọ́pọ̀ àti fàyàbalẹ̀ wàlálà ilaha illallah. Èyí tí a tún mọ gbéyẹ̀wò lénìí òun ni ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí a ti ń bá bọ̀ láti ibi ọ̀sẹ̀ mélòó sẹ́yìn nínú hadith anabi sallallahu alayhi wa sallam tí Imam Muslim gbà wá, hadith Tamimu Dari tí anabi ní ad-dinu nasiha, ad-dinu nasiha, ad-dinu nasiha. Ẹ̀mẹ́ta la anabi wí pé àkórí ẹ̀sìn fẹ́ni bá fẹ́ ṣẹ̀sìn pé ẹ̀sìn wo ni ká ṣe gan, ẹ̀sìn wo ni ká ṣe Islam tá à ń ṣe yìí lọ́nà, ó dà tó bá jọ́ náà bó ni ká ṣe ṣe. Anabi wa ní jẹ́ ń kó àkóyawọ́ dúdú ẹ̀, sọ́mùrì dúdú ẹ̀sìn, kókó dúdú ẹ̀sìn òun náà ni an-nasiha. Kó o ṣe mímọ́, kó o ṣe títọ́, kó o ṣe bó ṣe yẹ, kó o ṣe nǹkan pé nasiha ti sọ fúnra lẹ́kùnrẹ́rẹ́ láwọn èyí tá a sọ sẹ́yìn ní pé òun ní pé ká àdìọ́kàn rẹ kó dáa, kí ìṣesí rẹ kó dáa, kọ́rọ̀ ẹnu rẹ kó dáa, kí gbogbo ìbálòpọ̀ rẹ dáa. Ìyẹn fà táwọn sàábì fi wá béèrè lọ́wọ́ Ànábì pé kulna liman, ta ni ìbáṣepọ̀ wa ní láti dáa pẹ̀lú tá a fi mọ̀ pé a rí ọ̀nà Ọlọ́run bá ń pé ẹ̀sìn rere là ń ṣe yìí, ìbáṣepọ̀ tó sọ yìí, mímọ́ tó sọ yìí, ta ni ká ṣe é fún? Lillah. Ànábì ní ẹ ṣe fọ́lọ́run, ìbáṣepọ̀ ẹ̀yin àtọ́lọ́run ẹ jẹ́ ọmọ, àdìọ́kàn rẹ sọ́lọ́run jẹ́ ọmọ, ọ̀rọ̀ ẹnu rẹ sọ́lọ́run jẹ́ ọmọ dáa, bẹ́ẹ̀ ni ìṣesí rẹ sọ́lọ́run, ìwà rẹ sọ́lọ́run náà kó máa dáa, kó jẹ́wọ́ ẹni tó mọ̀ọ́rẹ́. A sọ̀rọ̀ lérí ẹ̀ fúnra wa, a sọ̀rọ̀ lérí wàlí kìtàbìhì, ọ̀rọ̀ tá Ànábì tún sọ tẹ̀lé nìyẹn pé kò ní jọ́lọ́run nìkan o tún ní láti ṣe mímọ́ pẹ̀lú tírà Ọlọ́run. A sọ fúnra wa, èyí tá a fẹ́ gbéyẹ̀wò lénìí ni wàlí rasulihi, èyí tá Ànábì tún fi kún tó sì kẹta, ìpè èyí tá ẹni tá lò ṣẹ̀sìn tó yè kóró, ẹni tá lò ṣẹ̀sìn tí yóò láṣeyọrí ń bẹ, òun lẹni tó bá ṣe mímọ́ pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run, ẹni tó bá ṣe mímọ́ pẹ̀lú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀, ẹni tó bá ṣe mímọ́ fún nínú àdìọ́kàn, ẹni tó bá ṣe mímọ́ fún nínú ìṣesí rẹ̀. Bó la ṣe mímọ́ pẹ̀lú Ànábì tá a ṣe nasiha pẹ̀lú ẹ̀, kọ́lọ̀ ń jẹ́ àríyìn jẹ́, kọ́lọ̀ ń ṣe wá lọ́mọ lẹ́yìn Ànábì rere. Ẹ já lọ sínú suratu Al-Imran níbi tí Ọlọ́run ti fún wa ní bó la ṣe nasiha fún Ànábì sallallahu alayhi wa sallam. Suratul A'raf níbẹ̀ ni à ń lọ. Ọlọ́run sọ̀rọ̀ Ànábì Musa alayhi salatu wa salam, ó pìtàn ẹ̀ àti àwọn ọmọ Israẹli tí wọ́n tẹ̀lé Ànábì Musa tán jẹ́ àwọn Júù. Ọlọ́run wá sọ̀rọ̀ wọn, ó wá sọ̀rọ̀ wọn débi tí wọ́n ti ń bẹ lọ́hùn òkè, tán ń bẹ lọ́hùn àforíjì, tán ń bẹ lọ́hùn àánú. Ọlọ́run ni mo níkẹ́ lọ́dọ̀ tó kárí, wa rahmati wasi'at kulla shay'in, kò sí ní tí kẹ́mi ò kárí. Gbogbo bá fẹ́ kẹ́ gbogbo yín pátápátá tó fi mọ́ kèfèrí inú yín, tí gbogbo yín ó doníkẹ́, tí gbogbo yín ó di tẹ́ra àánú Ọlọ́run gbà, tẹ́ra àforíjì rẹ̀ gbà, mo lè ṣe é. Àmọ́ fasa aktubuha lilladhina yattaqun, ẹni bá bẹ̀rù Ọlọ́run ni mo fẹ́ fún, àwọn tó bá bẹ̀rù Ọlọ́run ni mo fẹ́ fún. Ó wá ń ṣàlàyé àwọn wo ló bẹ̀rù Ọlọ́run, ń sọ fún gbogbo ọmọ Israẹli bẹ́ẹ̀ àti gbogbo ẹni tí ń ṣẹ̀sìn míì tó yàtọ̀ sí ẹ̀sìn Ànábì Muhammad pé tẹ́ ẹ bá fẹ́ join ọkọ̀ ọ̀kẹ́ àtọkọ̀ ọ̀la, ẹ ní láti tẹ̀lé Muhammad yìí o, ẹ ní láti tẹ̀lé. Ẹ má fi mọ̀ ní pé náà ẹ̀sìn tiwa nìkan ni a mọ̀ sí Muhammad tá a dúró rẹ̀ tí mẹ́sẹ̀jì rẹ̀ tẹ̀ wá létí yìí, a ní tẹ̀lé kọ́ mọ́ lọ tiẹ̀ káà náà mọ́ lọ tiwa. Tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ má fọkàn sí kẹ́ o. Èyí náà lójú yé wa pé ẹni tí ó bá bá wa ṣẹ̀sìn Islam yìí, Ọlọ́run ti sọ nínú Al-Qur'ani pé kò ní rí kí òun gbà. Tẹ́ ẹ bá fẹ́ tọ́ síkẹ́, tẹ́ ẹ bá fẹ́ tọ́ ṣàánú, ẹ tẹ̀lé ọkọ̀ ọ̀la, ọkọ̀ tí Muhammadu mú wáyé. Wọ́n ń júwe advantages tí ń bẹ nínú mẹ́sẹ̀jì Ànábì. Ọlọ́run sọ̀rọ̀ náà ọ̀pọ̀ nítorí àsìkò wa tó mọ ní fúfú yẹ tá a mọ̀ fi bára wa sọ̀rọ̀. Ẹ já lọ bí tá a fẹ́ lò gangan nù àyà náà. Ọlọ́run ní falladhina amanu bihi, ṣẹ́rí gbogbo àwọn tán bá gba Muhammadu gbọ́ tí wọ́n ní believe nínú pé òjíṣẹ́ Ọlọ́run ní tòótọ́, àárí lópùrọ́, wa azzaruhu,
tí wọ́n bàbà rẹ̀ tán pọ́nlé ó di méjì wa nasaruhu tí wọ́n ràn án lọ́wọ́ ó di mẹ́ta wa taba'u an-nura alladhi unzila ma'ahu tí wọ́n wá tẹ̀lé ìmọ́lẹ̀ tá a fi ránṣẹ́ sí Muhammad ìmọ́lẹ̀ tá a sọ̀kalẹ̀ pẹ̀lú Muhammad ìmọ́lẹ̀ wáyé ìfọ̀rọ̀ránṣẹ́ revelation tí ń jẹ́ al-Qur'an revelation tí ń jẹ́ sunna nabi tó yẹ sí pé anabi kò ní sọ̀rọ̀ fẹ́nu yìí tá a bá fi ránṣẹ́ sí náà ní ọ̀sọ̀ yìí tí a bá fi ránṣẹ́ sí tó jẹ́ Qur'an àti yìí tá a fi ránṣẹ́ sí ń pé wẹ́ẹ́ sọ tó jẹ́ sunna rẹ̀ àwọn tó bá tẹ̀lé tí wọ́n gbárùkù tí ulaika humul muflihun àwọn tí mẹ́rẹ̀ẹ̀rin yìí bá pè sí lára àwọn ni wọ́n jèrè sẹ́rí falaha nínú èdè Lárúbáwá tí wọ́n bá ní falaha ẹ lálẹ̀ ẹ wá lálẹ̀ débì kan tó lámì ẹ lálẹ̀ kan bì kan tí ẹ ń fẹ́ ẹ lálẹ̀ tẹ́ fi kán omi ẹ fọ́lẹ̀ tẹ́ fi wá kan bí tí góòlì wà ẹ falaha nù náà fi ń pe gbogbo ẹni tí ń bá mọ́kọ́ fi wálẹ̀ náà fi ń pè wọ́n ní falaha àwọn tí wọ́n máa fi ọkọ́ lálẹ̀ ẹni bá ṣàṣeyọrí tó lulẹ̀ tó fi já síbi tí ń lọ wọn náà ń pè ní muflih ẹni tó ṣàṣeyọrí ẹni tó ṣàṣelẹ̀ ọlọ́mọṣàjẹ́ àṣàṣelà ọlọ́mọṣàjẹ́ àṣàṣeyọrí àwọn tọ́lọ́hún ó kì í pé máa ń dàla ẹkú iṣẹ́ tó bá dijọ́ ìgbéǹde tó bá dijọ́ ìṣirò tọ́lọ́hún ó ṣèṣirò wa àwọn tọ́lọ́hún ó kì í káàbọ̀ pé ẹ̀yin lẹ́rẹ̀sìn ṣeṣe láyé òun làwọn tí mẹ́rẹ̀ẹ̀rin yìí bá pè sí wọn lára mẹ́rẹ̀ẹ̀rin yìí náà ni nasiha fa nabi abá ní kí ni jẹ́ ń pa afẹ́ ṣe nasiha fa nabi Muhammad àkọ́kọ́ ni pé falladhina amanu bihi ká gbà á gbọ́ ǹjẹ́ wọ́n gba nabi Ọlọ́run ọba gbọ́ lójíṣẹ́ tòótọ́ njodokonu ọkàn rẹ níwọ tó pera rẹ mùsùlùmí náà pé nítòótọ́ òjíṣẹ́ Ọlọ́run lànàbì Muhammad njó ní bìlíìfù bẹ́ẹ̀ dáadáa abọ́ ọkàn máa wò pé wẹ́ kò àkúkú ṣú ọ kò kúkú ṣojú wa àbí bó ti máa rò nìyẹn tẹ́lómi bá fẹ́ pa á lẹ́rìn yóò ní ó máa dùn ún pé òun ò líìfù lásìkò ànábì yìí máa dùn ún pé kò òun ò sí láyé ńgbà náà òun ọba ṣe gudugudu méje mẹ́fà bẹ́ẹ̀ ni ọba tí kì í sì ṣe lọ́lọ́run ọba tí kì í ṣe nǹkan gbé sí ààyè bòmí lọ́lọ́run ọba àsìkò tọ́lọ́run ló líìfù yìí náà ló pè rẹ́ tó bá wà láyé lásìkò ànábì ó ṣeéṣe kọ́ ọmọ gbàgbọ́ ó ṣeéṣe kọ́ ọkàn mọ́ òun kí ní Muhammadu kan náà tá a jọ ṣe kékeré dàgbà ṣé bí yẹn ṣe máa dà ànábì Ọlọ́run náà nù àwọn kan ronú bẹ́ẹ̀ lásìkò ànábì sallallahu alaihi wasallam wọn ò gbà fún tí wọ́n fi kú nkà ìyẹn ṣe ó ti wá dà ànábì náà nìyẹn ṣé tòótọ́ sì wá ní odò tí ń wí ṣé Ọlọ́run náà sì ní fọ̀rọ̀ ránṣẹ́ sí tòótọ́ ó ṣeéṣe kó mọ́ ó ṣeéṣe kí ṣètánì olú ọ ó ṣeéṣe kó ẹ́ pé àìrí sójú òun náà lójú ọgbà gbọ́ nǹkan mi ń bẹ àfi kárí sójú ká tó gbàgbọ́ nǹkan mi sì ń bẹ àìrí òun náà ni máa ń járí gbàgbọ́ bí Ọlọ́run ti mọ déédéé bí mọ́ni rẹ ṣe mọ ń ló fi ní ọ wáyé lásìkò tó wáyé yìí falladhina amanu bihi gbogbo ẹni tó bá rí ànábì gbé sọ́kàn tó gbàgbọ́ bó ti yẹ ẹ̀yẹn lálákọ̀ọ́kọ́ àwọn tó ṣe nasiha fún ànábì nù wa azzaruhu tí wọ́n wá ń pọ́n lé ọ̀tọ̀ nígbàgbọ́ ọ̀tọ̀ làpọ́nlé ọmọ ìyá mi mọ̀jẹ̀ ọmọ dàrú mọ́ lọ́wọ́ àwọn kan mọ̀ tàn ọ́ jẹ́ wọ́n mọ̀ sọ fún ọ pé nù rárá n ti ń jẹ́ pàǹpà ànábìlẹ̀ náà ní káṣá tẹ̀lé ẹ̀yin bá ń tẹ̀lé náà ní pọ́nlé rárá ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ní tọ́lọ́run fẹ́ ká pa gbogbo ẹ̀ papọ̀ ká ṣe é lọ́tọ̀ọ̀tọ̀ ó fẹ́ ká gbà á gbọ́ ó fẹ́ ká pọ́nlé ká bàbàrẹ̀ ẹ̀ àwọn sàhábà ànábì ridwanullahi alaihim wọ́n mọ̀ bàbàrà ànábì púpọ̀ wọ́n mọ̀ pọ́nlé àpọ́nlé tọ́ba àwọn ọba erílẹ̀ ayé gan kìírí lànàbì mọ́ rí látọ̀dọ̀ àwọn sàhábà rẹ̀ ridwanullahi alaihim tó ráṣẹ lọ́lọ́run pa wọ́n pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún tá nàbì sallallahu alaihi wasallam bá ṣàlùwàlá wọ́n mọ̀ já sómi àlùwàlá rẹ̀ ní omi tó ti kàn nàbì lára tó kàn án lọ́wọ́ tó kàn án lẹ́sẹ̀ tó kàn án lórí wọ́n mọ̀ wá du kómi yẹn tẹ àwọn lọ́wọ́ kálukú wọ́n mọ̀ pín mọ̀ mara wọn lọ́wọ́ láti lè fomi yẹn wà lùbáríkà látọ̀dọ̀ Ọlọ́run ọba kí ọlọ́mọṣẹ́ àbùn wà lálùbáríkà nàbì sallallahu alaihi wasallam ìbẹ̀ nínú àwọn sàhábà nàbì ridwan ìyá tó bí Anas oògùn ara nàbì sallallahu alaihi wasallam tá nàbì bá lọlé rẹ̀ tó wá sùn oògùn ara rẹ̀ yóò tún máa ṣe yóò máa fa níbi aṣọ báyìí yóò máa fún un pé kóun lè tọ́jú omi oògùn yẹn láti lè fi wá àlùbáríkà látọ̀dọ̀ Ọlọ́run ọba oyin irun rí ànábì sallallahu alaihi wasallam tí bá ń gẹrun àwọn sàábì wà pé ti ànábì kálukú ó máa du kírun yẹn tẹ àwọn lọ́wọ́ wọ́n máa pín irun rẹ̀ oníkanlẹ̀ wọ́n máa pín mara àwọn lọ́wọ́ ni láti lè tọ́jú ẹ̀ pé irun rí ànábì ni wọ́n máa lọ fi wá àlùbáríkà lọ́dọ̀ Ọlọ́run ọba Allahu akbar wọ́n mọ rírì ànábì wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n gbà fún púpọ̀ irú ìmọrírì irú bàbàrà tó ṣe déédéé àsìkò tí wọ́n táwọn ò lè rí ṣe mọ́ òun làwọn ṣe ìyẹn níbo làwọn ti fẹ́ rí irun rẹ̀ níbo làwọn ti fẹ́ rí oògùn ara rẹ̀ mọ́ so ó fà nígbà táwọn sahaba ridwanullahi alaihim lọ àwọn generation tó tẹ̀lé wọn làwọn generation àwọn tabi'un ìbàbàrà àpọ́nlé làwọn náà ń ṣe fún ànábì Imam Malik rahimahullahu ta'ala nínú àwọn àfẹ́sìn tí wọ́n bá àwọn tabi'un náà tó bá wọn sahaba láyé lòun wà òun ọba wọn sahaba láyé ó wá bá wọn tó bá wọn sahaba láyé ọba wọn láyé ń tiẹ̀ Imam Malik rahimahullahu ta'ala nígbà tí ń jẹ́ student tí sì ń kéwú lọ́wọ́ wọ́n ní
ọlọ́lé kéwó lọ kí hadith lọ́dọ̀ àfa rẹ̀ kan tí wọ́n ń pè ní ǹjẹ́ Abu Hazim kọ́ wọ́n nígbà tí ó débẹ̀ Imam Malik èrò wa pọ̀ nínú mọ́ṣáláṣí kálukú náà jẹ́ student wọn akẹ́kọ̀ọ́ hadith kò sáyè tí Imam Malik lè jókòó sí nígbà tó wá wọ̀ tún tó wò sí tí ò rí ibi tóun lè jókòó sí mọ́ tí sì ń jọmọ kékeré nígbà náà ní lọ́ba gbalẹ̀ lọ. Òdó ń bẹ ni ṣe báwọn kan bẹ tí wọ́n hang around táwọn náà ṣàmú ìwé wọn tákàdá àti kálámù wọn táwọn náà fi ń kọ kéwù ńgbà tí ọ̀sáyé ń bi tẹ́lẹ̀ jókòó sí mọ́ ọ́ hangi ń bì kan ó dúró náà ni olóhùn ò lè gba ọ̀rọ̀ ànábì lórí ìdúró òun ò lè mọ́ gba ọ̀rọ̀ ànábì òjíṣẹ́ ńlá òun ò lè mọ́ gbà lórí ìdúró ṣe é mọ́ pé n tó ṣe yẹn ìbọ̀wọ̀ náà ni ìbàbàrà ni òun náà wàá zàrúhù tálkùránì wí pé ẹ mọ́ pa ànábì lé ẹ mọ́ bàbàrà rẹ̀ ni mọ́ Málíkì náà mú ṣe yẹn lọ́nà tiẹ̀ kò sádìsì kan kò sáyà alukùránì kan tó sọ pé àdìsì ànábì ẹ lè kọ́ lórí ìdúró kò rí nínú àkọọ́lẹ̀ kankan kò rí nínú practice àwọn sàábé tó ṣáájú rẹ̀ àmọ́ kàn rò ó gẹ́gẹ́ bíi ajá mọ́ pa ànábì lé ẹja pọ́nrọ̀ rẹ̀ lé èmi ò lè mọ́ fi eré ìdúró gba ọ̀rọ̀ ànábì o Abdullahi ibn Mubarak akẹgbẹ́ mọ́ Málíkì nínú àwọn àfa àgbà ni ẹnìkan béèrè hadith lọ́wọ́ rẹ̀ eré ìrìn wọn wà wọn pe hadith báyìí ìmọ̀ yìí lẹ́kọ̀ọ́ oníbà tí mo ń ṣàpọ́nlé ànábì orí ìrìn ló ti mọ̀ gbàdísì ànábì ẹ̀pọ́n ànábì lé jù báyìí lọ òun náà fi yẹn pọ́n ànábì lé kò sáyà Al-Qur'ani kan kò sádìsì ànábì kan sallallahu alayhi wa sallam tó sọ fún wa pé tẹ́ bá wà lérí ìrìn o gbọ́dọ̀ mọ rìpọ́tù ànábì ṣebí kò kàn pìtàn ànábì fún wa ni nítorí pé ládìsì náà ni pé kò sọ pé níjọ́ ní mo gbọ́ pé wọ́n lá ànábì sọ báyìí mo gbọ́ pé wọ́n ní ànábì ṣe báyìí mo gbọ́ pé wọ́n ní nǹkan báyìí ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alayhi wa sallam nígbà tó wá fẹ́ rìpọ́tù ànábì tó wá di pé lérí ìrìn o lè rìpọ́tù ànábì láì dẹ̀sẹ́rì fún nínú Qur'an láì dẹ̀sẹ́rì fún nínú hadith kò sí tó túmọ̀ sí lọ́dọ̀ gbogbo ńlá káì ju kí wọ́n fẹ́ fi bàbàrà ànábì lọ wọ́n fẹ́ fi pọ́n ànábì lé lọ wọ́n fẹ́ fi gbé ànábì tóbi àṣẹ al-Qur'an ni. wọ́n ní Imam Málíkì rahimahullahu ta'ala ọba adé bíi pé ní Madina ló gbé throughout life rẹ̀ kì í wọ bàtà tí ń bá rìn káàkiri ní ẹgbẹ́ agbègbè mọ́ṣáláṣí ànábì yóò ní pé orí iyẹ̀pẹ̀ tá ànábì rìn orí iyẹ̀pẹ̀ tí wọ́n á sin ànábì sí sódà kó wọn máa wọ bàtà ń bẹ́ẹ̀ òun ló hun fún rẹ̀ kò bá lọ́wọ́ àwọn sàhábà ń wọ bàtà Mádínà ànábì fún rẹ̀ sallallahu alayhi wa sallam ń wọ bàtà ńjọ́ tí ń bẹ láyé ńjọ́ àwọn sàhábà ń wọ bàtà Mádínà ńjọ́ tá ànábì ń bẹ láyé lẹ́yìn tí wọ́n sin ànábì tán náà àwọn sàhábà ń wọ bàtà. Imam Málíkì wá wò ìpínlẹ̀ tèmi ò rí bí rí irun ànábì máa fi wá àlùbáríkà tèmi ò ráṣọ ànábì máa fi wá àlùbáríkà omi àlùwàlá rẹ̀ máa fi wá àlùbáríkà ṣé bẹ́ẹ̀ mi náà ó kírètì ọ̀nà kan láti máa fi ṣàpọ́nlé ànábì ìtẹ́dẹ̀ ń pè lápọ́nlé wá subjective sáṣà ó wá subjective sí ìgbà gbogbo tó ń là káyì tí wọ́n bá parí pọ̀ àti kèfèrí nu àti mùsùlùmí nu tí gbogbo wọn tọ́ka sí pé ntẹ́ ń ṣe yìí àpọ́nlé ló túmọ̀ sí kọ́ bá àjàṣà tuntun alẹ́ máa fi pa ànábì sallallahu alayhi wa sallam lé àwọn kan wọn bá gbé àṣà kan dìde lénìí lọ́dún tá a bá ayédè yìí ń pètò àṣà tuntun yìí ó gbogbo ńlá káyé ayé gbogbo ọmọlúàbí ló gbé yẹ̀wò náà rí i pé àpọ́nlé ni kíní ìtumọ̀ sí kò ní ìtumọ̀ míì alímọ̀ fi pa ànábì lé sallallahu alayhi wa sallam ìtàn pè ní àpọ́nlé kò ṣe dandan ànábì ọ̀sà sọ́ọ̀lẹ̀ fún wa pé ẹnu yìí táwọn sàábé fi pọ́n mi léyìí nìkan ni pé ẹ̀yin sàábé o ẹ sọ fáwọn tí ọmọ dé lẹ́yìn yín tí wọn bá mi láyé pé ẹnu àpọ́nlé tẹ́ ṣe fún mi yìí nìkan ni kán máa ṣe fún mi o kán máa ṣàpọ́nlé mi mọ́ o Ọlọ́run ní àpọ́n bí wálé oríṣiríṣi ọ̀nà kálukú fi ń pọ́n bí ẹ̀ lé ẹlòmíín gbé oúnjẹ sọ́wọ́ fún wọn pé mo fẹ́ kẹ́ ẹ máa jẹun látẹlẹwọ́ mi ẹlòmíín san sálárì àṣẹ Ọlọ́run ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tá à ń gbà mú ṣẹ bẹ́ẹ̀ làṣẹ Ọlọ́run tó pa wá ń bí náà pé ká pa ànábì lé ìwọ náà ní láti ní ọ̀nà kan tó máa fi pa ànábì lé ridwan sallallahu alayhi wa sallam ó lè jọ́nà táwọn sàhábé ridwanullahi alayhim ti lò náà ló tún fẹ́ lò èyí tó bá válìdì ń bẹ̀ wo níbi tó ti rí irun rẹ̀ ó níbi tó ti rómi àlùwàlá rẹ̀ àmọ́ lẹ́yìn pa ń tẹ̀lé lẹ́yìn pa àgbàgbọ́ lójíṣẹ́ obligation pé ká pọ́n léyìí náà ń bẹ nínú obligation tọ́lọ̀ ń béèrè lọ́wọ́ wa ẹ máa pọ́nlé ẹ máa bàbàrẹ̀ ẹ máa yẹ ẹ sí ìgbà lè júwe bá ṣe yẹ ẹ sí fún wa àṣà lè júwe bá ṣe yẹ ẹ sí fún wa sallallahu alayhi wa sallam Imam Málíkì bá débi tọ́lámì débi tẹ́sí tó ń bá ń sọ̀rọ̀ ànábì fáwọn èèyàn sallallahu alayhi wa sallam wọ́n ní Imam Málíkì ẹ̀ẹ́dẹ̀rí lára ẹ̀ yọ awọ rẹ̀ yóò change kódà yóò dorí kodò yóò ṣe nìhìnà yẹn hání ọmọ kéwu rẹ̀ gbẹgbà wa ǹjẹ́ Abdullahi ibn Mus'ab ó sọ pé Imam Málíkì àbí Mus'ab ibn Abdullah wọ́n ní Imam Málíkì tí bá ń rìpọ́tù ànábì fáwọn èèyàn yọba débi kan tó yẹ sí pé yataghayyaru lawnuhu gbogbo àwọ̀ ara rẹ̀ ó dẹ̀ yí padà wáyẹn hání yóò tún dorí kodò hatta yas'uba dhalika ala julasaihi táwọn tó jòkó tí ó fi mọ́ káànú rẹ̀ pé kí ni à ń ṣe àfáà yí báyìí níbi ìfẹ́ àti ìbọ̀wọ̀ àti bàbàrà pé ọ̀rọ̀ ànábì mọ̀ ń sọ yìí
nígbà táwọn èèyàn sọ fún pé ṣé dodo ntí ṣé kò fẹ́ pọ̀ jù báyìí táwọn èèyàn pé ṣé àṣejù tí ìfẹ́ wọlé ìbáyọ ní tí ń tẹ́ ń sọ pé mò ń ṣàṣejù ń bẹ̀ yìí àwọn tèmi bá láyé ẹ̀ bá wọn láyé ni kápẹ́ yìí náà bá àwọn èèyàn tí mo bá láyé yẹn àwọn tábì wọn náà tapọ̀ tẹ̀lé àwọn sàhábà kápẹ́ ẹ̀ bá wọn láyé ni tẹ́ẹ̀rí bá ti mọ́ bọ̀wọ̀ ànábì tòun tàyẹ̀rá ànábì sójú wọn ààyè bá mọ̀ pé tèmi yìí ò tó nǹkan kan ó ní mo ti rí Ja'far ibn Muhammad afa àgbà tán pè ní Ja'far ibn Muhammad ó ní mo bá aláyé mo rí tó ẹ́ sí pé yuhadithu an rasulillahi sallallahu alayhi wa sallam wa ma ra'aytuhu yuhadithu an rasulillahi sallallahu alayhi wa sallam illa ala tahara mi ò rí kọ́ máa mú àdìsí wá fáwọn èèyàn rí àfikọ́ ṣàlùwàlá yẹni pé kó tó fáwọn èèyàn ládìsí ànábì kó fẹ́ report ó kàn fẹ́ sọ̀rọ̀ ànábì fáwọn èèyàn pé mo gbọ́ pé wọ́n lá ànábì sọ báyìí mo gbọ́ pé wọ́n lá ànábì ṣe báyìí mo gbọ́ pé wọ́n ní lásìkò ànábì nǹkan báyìí ṣẹlẹ̀ ń kó fẹ́ sọ ọ́ lásán yóò kọ́kọ́ lọ ṣàlùwàlá ná alukurani ò béèrè ẹ̀ lọ́wọ́ wa pé ká máa ṣàlùwàlá ká tó report ànábì kò béèrè àdìsí ànábì kankan ò béèrè ẹ̀ lọ́wọ́ wa pé ká máa ṣàlùwàlá ká tó report ànábì òun náà hun ọ̀nà yẹn ó innovate ọ̀nà yẹn lọ́wọ́ rẹ̀ pé kí n máa fi ṣàpọ́nlé fún òjíṣẹ́ ńlá ànábì sallallahu alayhi wa sallam yẹn lọ́fà Imam Malik fún rẹ̀ tí wọ́n ní tí ó bá fáwọn èèyàn ládìs tí táwọn ọmọ kéwú bá dé tí wọ́n bá pín ẹnu ọ̀nà tí wọ́n á jíṣẹ́ fún pé tó àwọn èèyàn ti wà ń ta o yóò bí wọ́n pé ṣé àdìsì ni wọ́n wá ké ni àbí fíkìú ni wọ́n wá ké tó bá jẹ́ fíkìú ṣe bí ìdájọ́ ẹ̀sìn wọn kàn fẹ́ mọ àgbọ́yé ni yóò jáde sí wọn bẹ́ẹ̀ yóò mọ̀ fún wọn ní fíkìú àmọ́ tó bá jẹ́ sí pé àdìsì ni wọ́n ní wọ́n wá wọ́n ní yóò ṣàlùwàlá yóò wá wọ̀ yìí tó dáa jù nínú aṣọ rẹ̀ yóò lo tùràrí yóò gbé láwàní yóò múra dáadáa láti fi lè ṣàpọ́nlé ànábì kò béèrè ẹ̀ lọ́wọ́ wa níbi ká máa ṣàlùwàlá kọ́ tó má dìṣò ń wá àmọ́ nígbà tí Kùránì ti pa á láṣẹ ń pé ẹ pọ́n lé kálukú ń pọ́n lé lọ́nà tí ọgbà kẹrọ kálukú lọ́rùn lópin ìgbà tí ó bá ti ṣe àyà kan àtàdísì kan tó tako pàtíkúlọ̀ ọ̀nà tó fẹ́ máa fi pọ́n ànábì lé gbogbo ìran àṣà tó bá dáa ní kálukú fi ń pa ànábì lé Sa'id ibn Musayyib wọ́n níjọ́ tóun náà ń bẹ láyé tábìyìn tó bá wọn sàábì àgbààgbà tó pọ̀ láyé ni wọ́n níjọ́ tí ń bẹ láyé ọ̀rẹ́ níjọ́ kan làwọn kan wá bá lérí dùbúlà rẹ̀ náà wọ́n ti ń bí pẹ̀tọ̀ àwọn ọmọ ẹ̀pọ̀ rẹ̀ yẹn akàn ní àwa béèrè àdìsí kan ni ọ̀rọ̀ ànábì kan la ní ká wá bí wàhúwà muttaji'un fi maradihi eré dùbúlẹ̀ lọ́wà fajalasa ó ní ṣé àdìsí lẹ́wà béèrè fajalasa ló bá dìde tòun ti bí ara ṣe ní tó ìdìde jòkó kọ̀rọ̀ ọlọ́run ó wá dìde jòkó wa haddatha bihi ó wá fún wọn ní hadithi faqila lahu wọ́n á sọ fún kí lérí ìdúbúlẹ̀ lẹ́wà kò ní ìdí kẹ́ ẹ tún jòkó kẹ́ ẹ tún mọ́ dára yín láàmú mọ́ ẹ bá mọ́ sọ̀rọ̀ lérí ìdúbúlẹ̀ yẹn náà bẹ́ẹ̀ ṣe dìde jòkó yìí ìnira lọ́jẹ́ fún yín ó ní kẹ̀rìtù an uhaditha an rasulillah ó ní kó mi ń rira kí n mọ́ mádìsí ànábì wá fáwọn yẹn wá ana mutajin kí n wá dùbúlẹ̀ látẹ̀rí ìdúbúlẹ̀ yẹn náà ni kí n mọ́ sọ̀rọ̀ ànábì mi ò rò pé mo ṣàpọ́nlé ànábì tó bó ti yẹ àpọ́nlé ànábì dọwọ́ rẹ̀ ọ̀dọ̀ owó èmi náà ọ̀nà kan sọ́nà kejì tó bá rọ̀ ọlọ́run lọ́nà tí ká bá rí àdìsí kan tó takọ̀ náà táàrí ayé Al-Qur'ani kan tó takò ọ̀nà fi ṣàpọ́nlé ànábì sallallahu alayhi wa sallam ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì àṣẹ tọ́lọ̀ ń pa wá ó ní walladhina amanu bihi àwọn tí wọ́n gba Al-Qur'ani tán gba ànábì yìí gbọ́ ìgbàgbọ́ rẹ̀ lálákọ̀ọ́kọ́ nàṣíhà tó ṣe fún wa'azzaruhu tí wọ́n ń pọ́n lé gbogbo bí wọ́n bá ti dákọ̀ orúkọ ànábì máa ṣe àsàlátù fún jẹ́ ká àsàlátù rí ọ̀pọ̀ nínú àpọ́nlé ni àsàlátù fún ànábì sallallahu alayhi wa sallam náà wà òun ṣàdúrà fún un nínú nàṣíhà náà lọ́wà kó nífẹ̀ẹ́ rẹ̀ nínú nàṣíhà lọ́wà kó mọ̀ bàbàrà rẹ̀ nínú nàṣíhà lọ́wà kí kálukú ọ bàbàrà rẹ̀ lọ́nà gbogbo ọ̀nà tó bá dáa tó bá gbà ká rọ kálukú lọ́rùn kí kálukú ẹni tẹ́ ẹ bá fẹ́ kójọ láti sọ̀rọ̀ ànábì nínú oṣù tí wọ́n bí ní anytime ẹ ṣàṣàpọ́nlé Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run wa tún sọ ẹlẹ́ẹ̀kẹta ó ní wà nasaruhu àwọn tán bá ran Muhammad lọ́wọ́ àwọn tá sọ pé wọ́n ṣe nàṣíhà fún ànábì wọ́n rẹ́sìn rere ṣe tá ànábì sọnù hadisi tá ń gbé yẹ̀wò àwọn lọ́lọ́run ṣàlàyé fún wa pé ẹlẹ́ẹ̀kẹta ni wà nasaruhu àwọn tí wọ́n ràn lọ́wọ́ ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam mẹ́sẹ̀jì rẹ̀ tó mú wá fún wa ǹjẹ́ wọ́n náà ràn lọ́wọ́ torí pé iṣẹ́ kan ló gbé wá ló fi gbogbo ayé rẹ̀ jẹ́ ká máa wá deliver aṣẹ́ yẹn fáwọn èèyàn ká máa echo voice ànábì fáwọn èèyàn ìrànlọ́wọ́ ló jẹ́ fún ànábì sọ̀rọ̀ náà mẹ́sẹ̀jì ànábì lọ́wọ́ ni àbí wọn náà wà náà àtàn gbógun ti mẹ́sẹ̀jì ànábì wọn náà bíra rẹ wò gbogbo ọ̀rọ̀ tó ń sọ jáde ǹjọ́ jẹ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn ò rí tí wọ́n fi nífẹ̀ẹ́ ànábì látara rẹ̀ nípa ẹ̀sìn yìí wò wá ṣe kí ló tó fi wá ṣe ìwà tá a rí lára aládájá yìí ó tiẹ̀ jẹ́wọ́ ọmọlúwàbí wo dódó tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ yìí náà tiẹ̀ tẹ́ wa lọ́rùn ìyẹn gan já mọ̀ yìí pé ẹ̀sìn yìí dọ̀jàre àníwọ̀ tí òkú wa kú ọjẹ́ lówó ẹnìkan kan ò sí ń bẹ nígbà tí ẹ jẹra yín lówó ẹnìkan kan ò sí ń bẹ nígbà tí ẹ jẹ lẹ́tọ̀ọ́ ara yín ó sì wáá fayé lẹ̀ lọ tú wá padà wáyé pé òkú tó kú yìí ní 5 million naira lọ́wọ́ rẹ̀ olódodo yìí wọn ẹ̀sìn tọkọ nírú òdodo yìí àfẹ́bọ̀ ṣe dákun ṣé ìwọ ń firú ọ̀nà yẹn pèpè sójú ọ̀nà ànábì
sallallahu alayhi wa sallam gbogbo wa là ń jàǹbá ojú ọ̀nà ànábì kọ́ lọ́mọ ṣàforíjìn wa à ń jàǹbá rẹ̀ ńjọ́ tí ẹ̀tọ́ kan bá wà ní ọ̀tẹ̀ wa kan bá wà lọ́wọ́ ẹnìkan tá a fẹ́ kílèmù ẹ̀ àbí a fẹ́ já ìjà kan a búra wa a sọ̀rọ̀ ara wa láì dá a dojú ẹ̀sìn ànábì délẹ̀ a kí ẹ̀ nítorí kọ́mọlúàbí tí ó sálẹ̀ lékè a kí ẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí méjì Islam a kí ẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí méjì ànábì sallallahu alayhi wa sallam a ràn ànábì lọ́wọ́ o a ṣe nàṣíhà fún ànábì ẹni tí ó ṣe nàṣíhà fún ànábì Ọlọ́run wà náà sọ̀rọ̀ òhù àwọn tí wọ́n ran mẹ́sẹ̀jì yẹn lọ́wọ́ ọ̀rọ̀ tó bá sọ tí ó jẹ́ kí Islam àti mẹ́sẹ̀jì ànábì ó rùn sáwọn èèyàn má gbèrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde mánà tó bá fi jíṣẹ́ Ọlọ́run àbí tó bá fi jíṣẹ́ ànábì fáwọn èèyàn tí Islam ó fi wá kó àwọn èèyàn nírira má gbé ẹ̀sìn gbarú ọ̀nà bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀ hẹ́pù ànábì tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀ hẹ́pù mẹ́sẹ̀jì ànábì yẹn lọ́fà àwọn mímọ̀ wọ́n ní iṣẹ́ rí gbogbo àwọn tí Islam ó bá tẹ̀ wọ́n ní ọwọ́ bóyá àwọn kan ń bẹ wọ́n ń gbèlú kan orí àpáta níbẹ̀ ẹnìkan ò débẹ̀ rí àwọn nìkan wọ́n ń dábẹ̀ gbé àwọn àtàwọn ẹranko àwọn gan ọmọ ìpẹ́yìn kan ń gbégboro iná ò débẹ̀ electricity ò débẹ̀ omi inú ilẹ̀ náà wọ́n mú kò sí wọn bá gbòòrò ṣe nǹkan kan wọn ò gbúrò ànábì rí wọn ò gbúrò Islam rí irú àwọn bẹ́ẹ̀ bó lọ́lọ́run ó ṣèdájọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ afá Islam wọn lọ síbi pé nígbà tí wọn ò ti gbọ́ mẹ́sẹ̀jì sétí yẹn rí Ọlọ́run ò ní jẹ wọ́n yà sọ́lọ́run ti sọ pé wa ma kana Allahu wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula Ọlọ́run ní a kì í ṣe a kò ní fi ìyà jẹ nìkankan àìṣe ni tí ó fi ìyà jẹ ẹnìkankan títí tá a fi gbójíṣẹ́ dìde tí ó jíṣẹ́ nígbà tá a tó jíṣẹ́ kankan ò bá jíṣẹ́ fún wọn kí la fẹ́ bi wọ́n léèrè kí la fẹ́ sọ pé wọ́n ṣàìgbàgbọ́ sí kíni sí ní tó jíṣẹ́ ò jẹ́ níṣẹ́ fún wọn nígbà tó jíṣẹ́ ò bá ti jíṣẹ́ fún wọn à níbi wọn àwọn àfọwọ́ mímọ́ tí wàá lọ wọ́n tẹ̀síwájú pé ṣé ẹ ráwọn tán bá tí wàá jíṣẹ́ fún náà bẹ̀tẹ̀ jẹ́ iṣẹ́ yẹn fún wọn lọ́nà tí ó correct wọ́n blackmail Islam fún wọn wọ́n jẹ́ kán rí Islam bí ẹ̀sìn kan tí ò farabalẹ̀ ẹ̀sìn àwọn kan tí ò níwà ẹ̀sìn àwọn kan tí ò níláárí àwọn àfọwọ́ mímọ́ ní gbogbo ẹni tí risala Islam bá dọ́dọ̀ rẹ̀ mushawwahatan àbí mashbuhatan wọ́n gbé mẹ́sẹ̀jì Islam dọ́dọ̀ rẹ̀ lọ́nà tó ti dojúrú lọ́nà tí wọ́n ti bọ́lọ̀ ń ṣe fi rán ànábì kan wọ́n ti ló ń tọ̀ wọ́n ṣe present ẹ̀ fún wọn bí ẹ̀sìn jàgídíjàgan làwọn rí sí ní òjì wọ́n gbà á wọ́n nírú àwọn ẹni bẹ́ẹ̀ náà ipò ẹni tí ìdájọ́ ẹni tí Islam wulẹ̀ tiẹ̀ dọ́dọ̀ wọn tí mẹ́sẹ̀jì ànábì ò dọ́dọ̀ wọn rárá náà ni àá fún wọn pé Ọlọ́run ò ní jẹ wọ́n yà nítorí ẹni tó jẹ́ṣẹ́ yẹn fún wọn náà ìjẹkújẹ ló jẹ́ fún wọn torí náà gbogbo ìgbà tá a bá máa jíṣẹ́ Ọlọ́run àtiwọ́ tó kéwù àtiwọ́ tó kéwù náà wọ́n náà ń jíṣẹ́ Ọlọ́run torí pé ìwà ọwọ́ rẹ̀ náà represent Islam ẹjẹ́ ajẹ́ lọ́nà tí yọ correct pé tó ẹ̀sìn mi tẹ̀sìn mi kọ́ mi ni o ju wọ́n máa mọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ju wọ́n máa mọ̀ nínú ìwà rẹ̀ yìí tọ́lọ̀ wá fi kàn yẹn rẹ̀ ni pé wattaba'u an-nura alladhi unzila ma'ahu ìmọ̀lẹ̀ tá a fi tá a sọ̀kalẹ̀ pẹ̀lú Muhammadu àwọn tó bá tẹ̀lé ìyẹn ni pé ìmọ̀lẹ̀ gbogbo ṣe àti mọ̀ṣe tí ń bẹ nínú Qur'an tí ń bẹ nínú sunna nabi àwọn tán bá gbọ́rọ̀ sáà nabi lẹ́nu tí wọ́n bá tẹ̀lé ulaika humul muflihun àwọn yẹn wọ́n ṣàṣeyọrí Ọlọ́run ní falyahdhari alladhina yukhalifuna an amrihi gbogbo àwọn tá nabi pàṣẹ tí wọ́n tẹ̀lé àṣẹ nabi kí gbogbo wọn lọ ṣọ́ra o an tusibahum fitinatun kí fitina má bàa kọlù yín aw yusibahum adhabun alim àbí ìyẹlẹ́tẹ̀ ìlérò kó má bàa wá ká yín mọ́ di ntẹ̀ ṣe nítorí tán bá lá nabi sọ tẹ́ bá ti rí ipò fẹsẹ̀ múlẹ̀ ńpọ̀ lálàáfíà ẹ tẹ̀lé àmọ́ gbìyànjú bá a bá ṣe lágbára mọ́ náà ni èyí tá a bá lè tẹ̀lé ń bẹ jẹ́ àtọrọ àforíjì pé Ọlọ́run ṣàfihàn wá lọ́rùn Ọlọ́run ṣàforí èyí tó ṣáájú nínú ẹ̀ṣẹ̀ wa Ọlọ́run ṣàforí rẹ̀ jìn wá èyí tí ń jẹ́ nàṣíhà fún anabi sallallahu alayhi wa sallam ni o Ọlọ́run fi wá sínú àwọn tí wọ́n jọmọ lẹ́yìn anabi rere tí wọ́n rí ìwọ rẹ̀ pé láyé tí wọ́n rí pé tí wọ́n jèrè rẹ̀ tó bá dijọ́ alkiyama fi wá sínú àwọn tá anabi ò sí pé fi wá sínú àwọn tí ó tẹ̀lé anabi wọlé ọlá tí wọ́n tẹ̀lé anabi wọlé ọlá wala la ilaha illallah wala muhammadu rasulullah ẹ wá jẹ́ àṣà salatu tó pọ̀ fún anabi torí ní jímọ̀ ẹ jẹ́ àṣà salatu tó pọ̀ fún ká tètè lọ jímọ̀ dúdú àtàbá ti láǹfààní àti máa lọ jímọ̀ níbi tí a bá wà Ọlọ́run jẹ́ aṣọ pọ̀lọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.